want to go. I want to see grandma. Orí ta kókó, ẹsẹ̀ ta kókó, ọwọ́ ta kókó, àbàmọ́, èkùrọ́, adébáfọ̀ Ọ̀rúnmìlà, ègbè. Ọ̀rẹ́ ti bọ́dọ̀ lọ. Ó ti yẹ ká bí amọ̀ gidi ṣe ló ṣeun. Ngbà ọmọ ọba ṣàgbàfọ̀ tí ń ká sọ wálé ẹrójú olè ẹ̀ mú. Ṣé ẹgbẹ́ ni Festus ṣe? Is that how I trained you? Ṣé bí mo ṣe tọ́ ẹ nìyẹn? Ẹ ṣe mọ wo jẹ́jẹ́ mi mo sì dúró mi o. Ẹ bá ní ọmọdé tí ń wò mí sí ní wò mí ẹgbẹ́ ọlọ́run ọ̀sẹ̀ dá mi. Ẹ kìlọ̀ fún kinní burúkú yìí tí ọ̀yà jájẹ tí òye rà kún yìí kọ́mọ̀ dọ́dọ̀ mi mọ́. Ara abúlé o! Tuntun ti dé o! Wàhálà dé o! Gbogbo ìgbọ̀nsẹ̀ tá a ṣe àti tọ̀ ibi tó wà lélẹ̀. Kí ló kọ́ pẹ̀lú? Ẹ̀yà pa mi. Èyí tí mo fẹ́ mú lé. Ojúkọ ẹ̀pà ojúkọ èrè. Ẹ bá mi wá ọmọ mi o. À ń wá lẹ́ ń tẹnumọ́ látẹ̀ kan. Kí ni kí n sọ fún bàbá ẹ̀? Nǹkan tí fẹ́ sọ fún yín ni pé kẹ́ ẹ provide ọmọ mi within 12 hours. Tẹ́ ẹ bá provide ọmọ mi, ọmọ grand abúlé yín. Àbọ̀rọ̀ pé ọlọ́pẹ̀rẹ̀ wálé tí mo sọ yìí. Ẹ̀mí èèyàn náà wá kiri. Ṣé èyí tí sójà ṣe tán tí wọ́n sọ̀rọ̀ àní gbogbo bí ó tẹ̀wọ̀ lọ́rùn? Tí bá wọn kóòdù mọ́ yín lọ́wọ́, ṣé rí gbogbo ilé ìtẹ́kọ́ sọ́rùn yìí? Kọ̀stúmù lásán ni o. Ẹ máa dín owó dé kẹ́ tó rí mi ọ̀lọ́. Ojú ti babaláwo tó kọ́ rẹ̀ kú tó dé lọ́rùn. Irú kí ni ṣe oore kí ló pé? Ẹ̀yin lẹ ń gbọ́ lọ ṣiṣẹ́ o. Kò sí tó kàn án pẹ̀lú Ọlọ́run máa jẹ́ kẹ́rí yẹn o. Ẹ gbọ́dọ̀ rọ ọmọ yẹn ni. Ẹ ò parọ́ ìyá mi ti rí tàbí àbọ̀dá mi fásitì wọ́n ní bóyá náà báyìí lọ sẹ́yìn lọ báyìí lọ ṣubú lọ dìde. Káàbọ̀ sá, káàbọ̀.